mọ́ kí gbogbo ojú tó ń wò mí tẹ́ rí ìwọ tó bá jẹ́ wípé o máa ń wọ taxi jáde, o máa ń gun ọ̀kadà jáde, o máa ń wọ márúwá jáde, tó bá ń jáde lọ kò sí ibi tó lè máa lọ wá wọ mọ́tò wá wọ taxi. Ẹ jọ̀ọ́ gbogbo wa ẹ jẹ́ ká jọ wo fídíò yìí o, ó di pé ó wà very very important. Wọ́n ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ lásìkò tá a wà yìí a máa jẹ mójútó ni. Ẹ bá mi wo fídíò yìí ná. Gbogbo ibi tí a ti ní àǹfààní láti máa wò wá wípé akáàárọ̀ akáàsán akaalẹ́ mọ́tò Micra Nissan Micra tí ẹ̀ ń wò tó ní nọ́mbà Ọ̀yọ́ ASA 793XA òun ni mọ́tò tí àwọn adigunjalè kan lò níbi Abẹ́òkúta láti máa fi gba owó lọ́wọ́ àwọn èèyàn láti máa fi já fóònù wọn gbà. Lẹ́yìn ìgbà tí wọ́n bá já fóònù gbà tán wọ́n á ti rú àwọn èèyàn bẹ́ẹ̀ bọ́lẹ̀. Láìpẹ́ yìí ikọ̀ àwọn ọlọ́pàá Sona Dragon Squad ni wọ́n mú ikọ̀ àwọn adigunjalè tí wọ́n fi mọ́tò ṣiṣẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ fóònù ni wọ́n gbà ní ọwọ́ wọn títí kan ìbọn eléyìí tí a máa ṣe àfihàn rẹ̀ fún mọ́tò taxi ọ̀hún nìyí. Nissan Micra òun ni taxi ọ̀hún wọ́n gba ìbọn lọ́wọ́ gbogbo wọn ti wà lọ́gbà wọn Sona Dragon Squad báyìí. Taxi ọ̀hún ni ẹ̀ ń wò yìí o, ọmọ bàbá alájọ ni wọ́n kọ síwájú ẹ̀ fún bàbá alájọ. Lẹ́yìn ẹ̀ wọ́n ni wọ́n kọ bọ́ àdúrà mi olúwa. Ara àwọn mọ́tò tí wọ́n ti ń ṣe iṣẹ́ yẹn nìyí. Ikọ̀ àwọn ọlọ́pàá Sona Dragon Squad sojú wọ́n wà ní Abẹ́òkúta. Ìkànnì yẹn o, mo kí iléeṣẹ́ ọlọ́pàá fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe lórí ẹni tí wọ́n mú yìí. Mo lè tún kí bàbá wa Double High Chief Moruf Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà. Mo kí yín gan fún iṣẹ́ ribiribi tí ẹ ṣe yìí àti kó lè dá tí ẹ ń ṣe ní ìpínlẹ̀ Ògùn àti káàkiri ilẹ̀ Yorùbá. Ìkànnì yẹn ẹ jọ̀ọ́ ẹ tún wá wọlé kejì yìí ní ẹni tí wọ́n tún mú ní àná ọjọ́ 9 oṣù December tá a wà yìí. Ẹ tún wá wo taxi mi tí wọ́n tún mú. Ẹ wá gbọ́ nǹkan tí bàbá wa Moruf Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà tí wọ́n sọ nípa ẹni tó tún mú yẹn. Ẹ tún wá gbọ́ ká lè mọ̀ wípé ọ̀rọ̀ lẹ̀ yìí a máa jẹ mójútó ni o. Ẹ tún wá gbọ́. Ṣé wọ́n ní ọjọ́ gbogbo ní ti olè, ọjọ́ kan ṣoṣo péré ní ti olóhun? Èyí ló dífá fún ọkọ̀ taxi tí ẹ̀ ń wò lójú ìwòran yìí. Ọwọ́ ọ̀sán òní ni ọwọ́ bá awakọ̀ taxi náà àti arákùnrin kan tí wọ́n jọ ń fi taxi ọ̀hún ṣe iṣẹ́ ibi. Agbègbè Olókè ní Oníkólóbó nílùú Abẹ́òkúta ni wọ́n ti rí ọwọ́ tó ọkùnrin oní taxi ọ̀hún lásìkò tó já fóònù gbà mọ́ èrò kan tí ó gbé lọ́wọ́. Èrò náà tó bọ́lẹ̀ tó ṣàkíyèsí wípé òun kò rí fóònù mọ́ ló bẹ̀rẹ̀ sí ní pariwo olè 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 kí ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ oní taxi tó gbé ọ̀kadà tí wọ́n sì tẹ̀lé taxi ọ̀hún. Panṣẹ́kẹ́ ni wọ́n ti mú láàrin èrò. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti gbé ọkọ̀ taxi náà lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ìbàrà nílùú Abẹ́òkúta. Láìpẹ́ yìí ní ikọ̀ àwọn ọlọ́pàá kò gbólérẹ́ tí a mọ̀ sí Sona Dragon Squad tó wà lókè mọ́sàn nílùú Abẹ́òkúta mú àwọn 3 míì tí wọ́n ń fi ọkọ̀ taxi já àwọn èèyàn lówó nínú mọ́tò wọn. Orin kí ni a fẹ́ kọ sí gbẹ̀du? À ń jẹ èkuru kó tán. Ìṣe ni àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá wọ̀nyí tó ń gbọn ọwọ́ rẹ̀ sínú àwo. Ọ̀rọ̀ ti wá di bíkún ló lóko bí pàkúté ni láàrin ẹgbẹ́ àwọn onítaxi àti àwọn kọlọ̀rọ̀ sí kan nínú wọn tí wọ́n fi taxi ṣe iṣẹ́ ibi. Gbogbo ẹ̀yin tí ẹ ó máa wọ taxi a rọ̀ yín láti túbọ̀ máa kíyèsára nínú taxi tí ẹ bá wọ̀. Ẹ nífura, ẹ gbé báàgì yín dání dáradára kí ẹ sì rí i pé fóònù yín wà lọ́wọ́ yín. Ẹ wo ojú àwọn tí wọ́n wà nínú mọ́tò. Bí ẹ bá sì ti wọlé ní kí ẹ mọ bí ẹ ó ṣe wo nọ́mbà ọkọ̀ tó wà níwájú dáṣbọ̀dù àti lẹ́yìn ìjókòó tí àwọn èèyàn máa ń jókòó lé. Ẹ̀yin ará ẹ rí wípé. Òun nìyẹn. Ẹ̀yin oní taxi wa báwo la ṣe fẹ́ dá kọ̀ǹdàmọ̀ nínú rẹ̀ sí? Wọ́n ní kí gbogbo yín máa lọ máa kọ nọ́mbà mọ́tò yín sára dáṣbọ̀dù yín. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú yín wọ́n ti gé tí ẹ̀ lọ.
wọ́n ti gé tí ọ̀pọ̀lọpọ̀ nínú yín, wọ́n ti gé tí ẹ̀ lọ, wọ́n ti gé tí àwọn ẹlòmíì lọ nínú yín. Ẹ ò ní gbọ́rọ̀, wọ́n ní àwọn tí wọ́n fi taxi ṣiṣẹ́ bí ti pọ̀ nínú yín, lieutenant àwọn tó ń fọ̀kadà ṣiṣẹ́ bí ti pọ̀ láàrin yín. Nígbà tẹ́ ẹ̀ ní kọ́ sórí wípé eléyìí o ìkàlẹ̀ eléyìí o, gbájú ẹ̀ eléyìí o, olè eléyìí o, fún wọn náà eléyìí o, ajínigbé eléyìí. Wọ́n dẹ̀ ní kẹ́ ẹ lè máa gba wọ́n ti sọ nígbà kan rí, wọ́n ní kẹ́ ẹ máa dọ̀gbà wí kan ní lókè mọ́sàn. Wọ́n tún ní kẹ́ ẹ ti lọ máa kọ nọ́mbà mọ́tò yín sára dashboard yín, a lè máa mọ wèrè nínú yín. Torí pé wọ́n ti pọ̀ láàrin báyìí o. Tẹ́ bá dẹ̀ jẹ́ kí wọ́n kó bá ọ̀pọ̀lọpọ̀ yín tó kù, ó tiẹ̀ ti dá ọdún tí ń parí rẹ̀ báyìí. Wọ́n ní owó ọmọ aláìgbọ́rọ̀ ló máa fi tún ìlú ṣe. Aláìgbọ́rọ̀ tó pọ̀jù nínú yín yẹn, nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gba mọ́tò ń dín yín tí wọ́n ń bì lílo ribiribi. Ẹ mọ̀ pé nǹkan tí ìjọba ń sọ yìí fáǹfààní aráàlú ni. Mo ti wọ táksì kan láìmọye ìgbà lẹ́nu ọjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo yìí, still náà ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ̀ẹ́dẹ̀ tí lọ kọ nọ́mbà yẹn sára mọ́tò yín tí wọ́n fi ṣe yín ni, ṣé ẹ̀ ní ọpọlọ lórí ni? Àwọn ìka ti pọ̀ láàrin yín, wọ́n dẹ̀ ní kẹ́ máa lọ kọ nọ́mbà mọ́tò yín sára dashboard yín, kẹ́ ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe, kẹ́ ẹ fún ara kọ́kọ́ yín lè balẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ ní ṣe báwọn kan ni wọ́n mú yìí, ṣe báwọn kan ni wọ́n ti mú yìí. Lágbára Ọlọ́run, gbogbo ẹni níṣẹ́ ibi kì í san fẹ̀sán, kì í wọ̀ fọwọ́, ọmọrí ìgbà kì í rí ìdíjókòó. Tẹ́ ẹ bá ní ẹ máa bá bẹ́ẹ̀ lọ, lágbára Ọlọ́run kan yóò ní balẹ̀. Bí wọ́n á dẹ̀ ṣe máa mú yín nìyẹn, gbogbo ẹni tẹ́ ẹ fi taxi tẹ́ ẹ fi ń ṣiṣẹ́ ibi bóyá máa rí nìyẹn. Bàbá wa Moruf ọmọdé àgbà Mọ̀kínzà, lágbára Ọlọ́run túnbọ̀ pẹ́ fún wa àgbàlagbà. Mo dẹ̀ kí iléeṣẹ́ ọlọ́pàá o fún iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe o. Iléeṣẹ́ ọlọ́pàá, mo gbé kùndùsì fún yín. God bless you.